Africa Content TV. Tó gbà pé Ọlọ́run kí o lọ púpọ̀. Kò sí túláàsì bọ́lọ̀ kó sí ọkùnrin ní èyàn ti kú lónìí. Kò pa àwa ni yóò sì pààyàn kí lè tó ń sọ ẹni tí ó pa láàmú. Tọ́lá wọn náà wọ́n ta ti jura wá lẹ̀ fọlọ́run. Lẹ́ẹ̀kan náà tẹnu yín ó papọ̀. Kàní Allahu Akbar. Allahu Akbar. La shabiha. Allahu Akbar. La shabiha likibri. Kullu al-akabir. Tí ìgbọ́dọ̀ sọ́mà àkọ́kọ́ ọ̀nà Allahu Akbar. Allahu Akbar. La shabiha likibri. Gbogbo tó bá báyàn láyé tí ò bá ti lè pe Ọlọ́run lórí nǹkan náà àpàdà sí ibú ti dé. Kí ló sí ọ̀tọ̀ ọ̀fẹ́ràn tí Ọlọ́run tó dá ọmọ èmi lọ jẹ́ kí ló kù tó fẹ́ jẹ́ ọmọ yẹn tó ń ju ọ̀rọ̀ tó lọ ti hàn lé mọ̀ ni. Kullu al-akabiri. Kullu al-akabiri akhadahu al-Qur'an. Ẹ̀wù sùnmi létí. Kullu al-akabiri akhadahu al-Qur'an. Ọba tó ṣe pé gbogbo jìnkò wọ́n tẹríba fún gíga Ọlọ́run ni. Bí ìbá ṣe bọ́ọ̀lù ń jẹ̀dá lọ mo lóye kó níyàwó ló ti ka àdánwò tó kàn. Mo ti sọ fún wọn nínú ilé. Bàbá sọ fún wa. Tó bá ti di pé èèyàn ga débì kan ẹ̀dá fẹ́ máa fi wé Ọlọ́run. Ọlọ́run á fi àdánwò kàn. Kó lè mọ̀ kó ń wò sí kí ni. Àwọn ọjà tọ́lọ̀. Allahu Akbar. La shabiha likibri. Kódà méje ń tẹ̀yìn. Kárí ẹtí ẹ̀yẹ̀ jẹ́ tó yẹ kí wọ́n rojọ́ fọ́lọ́. Wọn ò déwájú Ọlọ́run mọ́ orí omi ni ń rojọ́ fún. Ọlọ́wọ́ ni wọ́n ti ń rojọ́ fún jẹ́bi tiẹ̀ náà kàn ó. Káwọn ẹni táwọn ò tiẹ̀ fún. Kullu al-akabiri akhadahu al-Qur'an. Wa idha su'ilta man alladhi yu'minu wasfihi kibru wa lam yurad faqul ya Allah. Ìdáṣọ ìlítà Bí bá gbalẹ̀ eléyìí, Nsukuma Agidigbo nù. Ẹni ọkọ rẹ kọ̀ lábòsí. Agidigbo. Ọlọ́ni ẹ̀yà ọ́fíìsì mi mọ́. Ẹ jẹ́ mi Agidigbo títì. Wa idha su'ilta man alladhi yu'minu wasfihi kibru wa lam yurad faqul Allah. Kibru wa lam yurad faqul Allah. Ìgbà tí mo rí ìkẹ́ Ọlọ́run dáàyè kẹtẹ́. Ẹ̀mí ni wọ́n máa ń gbàgbà. Mo ti wí fún yín ẹ̀dọ́kọ́ ni. Pọ́pọ́sì kan ní a fi wá. Kálukú ló nílé àwọn ayé àsí. Ẹ̀yin náà ẹ̀họ́ náà wọn torí Ọlọ́run. Má bá yẹn jiyàn. Bí mo ti náwó àwọn lọ́dún sí gbòmí.
ìyá wa nù ìyá tó bí chief mọ̀ mọ̀fà. Allahu akbar. Ọ̀ ní ṣiṣẹ́ ṣe o. Ọ̀dà pàmà. Ṣàbí àlìkìrẹ̀. Kakí ni wọ́n wọ̀ ọ̀ lójú inú. Òwe àkábìrì. Ẹ̀ka òpè wá. Bọ́lá wí. Òwe àkábìrì. Àkàbọ̀ olùkọ́. Oríyọmí òkìkí ọmọ Musa. Ẹ máa gbọ́. Kàrámẹ̀ wá dá àyè kẹsẹ́. Ogójì gbùdọ̀ lẹ́gẹ́dẹ́. Mo máa wo pé ọ̀kadà kóró pé. Ní wọ́n ń wé rẹ̀. Wọ́n ń bọ̀ ọjọ́ náà, Ìbàdàn náà ní ti bọ̀ Ìbàdàn yìí náà ni. Wọ́n á gbọ́kọ̀ kẹjáde àdéhùn ọkọ̀. Sẹ́yìn bó ṣe kọ páàkì mo là dára. Níbi ìlú nìkan dé, ó kọ páàkì báyìí nígbà tí ó wà tẹ̀sí ẹ̀kọ́ lónìí. Ìgbà náà ti mú abáyé. Bàbá kò sí tẹ́lẹ̀ gbé kó òun lé gbé kó mẹ́mẹ́. Bẹ́ẹ̀ni, ó kárí bọ̀ ọ́nú bíi jàmbá. Wọ́n bá tẹsẹ̀ bọ̀ ọ́nú fàyà délẹ̀. Tàtó ya akọ́dún lé di títì díẹ̀, àwọn èyí ń sakọ. Bàtó di 10:30 to 11 lálẹ́. Mo ní bòun ni ló bá ṣe gbà. Mo náà ti síbílà, mo ti bá gbádá, ó kú sọ́rọ́ àti ìgbà. Ojú mọ̀mọ́ níbo Oríyọmí. Láìpẹ́. Ọ̀tọ́ di 11:30. Ọlọ́ba máa rà sí wa. Ní kórópè máa ń bọ̀. Bí ṣe ń dún, òdìgí ò gbọ́. Kúrò. Mo ní bò lè yí, mo gbà bá rọ́ọ̀tì ọ̀fọ̀ rẹ̀ wá dàbí rẹ̀. Mo lẹ́yìn. A bá fura mọ́nú rẹ̀. Ibi ẹ́ńjìnì ló kàn mí. Nítorí mo ti ní tó gbóná káyì. Tọ́tí tẹ fúùmù yóò wù sí mi. Mo lè lọ gba àdóṣogbo. Ẹgbẹ́ o, àti kò dábìrì. Sẹ́gbàá ni wọ́n náà ṣogbo rẹ̀. Ó ní gba 50,000. Àwọn ọmọ ní ha, mo ní kí ni ha, àti wàá nù àdẹ́wò. Mo tún wá sáré pélé kan máa gbọ́kọ̀ mi bọ̀. Ó gbé adébí stadium báyìí. Tó tanná tó rọ́kọ̀ lọ́wọ́ ojú mi. Bàbá mo ní dàpọ̀ ọ̀rọ̀ bàbá kọ́. Ilé. Allahu akibaru. Àwọn tí ẹ kó wá báyìí tẹ̀ máa yẹjú ẹ. Ọlọ́run kí wọ́n mọ̀ pé òun lòun ń sọ̀rọ̀ lára yín ẹ̀ tó bẹ́ẹ̀. Láṣàbí àlìkíbùrì. Ẹni tí ń gbìjà yín. Ẹni tí ń jẹ́ wá kéjì sí lẹ́sẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ni, ẹjọ́ ń kà sí wò. Mo kà sí. Yorùbá nẹ́bí ma. Ilé àkábìrì. Yorùbá ẹ̀tẹ́ mi lọ́wọ́. Ètò ó yẹ mí ẹ̀ní jẹ̀bi. ilé àkábìrì. Ẹ̀ní jẹ̀bi. Kúrì máa àbẹ̀sọ́ra hàlà mọ́kàrà. Ẹsẹ̀ bá mi tó rí tí ò rí rí. Ó ti tó ọkùnrin. Ọ̀rẹ́ mi ti kíyè yí. Kúrì máa àbẹ̀sọ́ra hàlà mọ́kàrà. Mo tún wà ní express kò tún gbọ́. Mo tún máa ń díjà mi. Yàrá mi wọ́n mi. Kì í ṣe sọ́lá tẹ̀ máa ń pè Grand Imam of Ibola Kingdom. Bẹ́ẹ̀ni máa háyàrá. Ìdílé kùtù amúra lẹ́sà bí káwọn ní ibù. Lẹ́yìn sábìrì mú kárí. Tí bá ní tí mo fẹ́ nì, tó bá ti di ẹ̀ báyìí, ojú mi ò ní nígbà yẹn mọ́. Máa ábí sọ́rí gbà ó. Ẹ̀lùkọ́ wà tí kì í ṣe awẹ́wà. Wọ́n ti ń lágùn nínú tẹ̀ bàbá. Bẹ́ẹ̀ni. Kúrò máa ń ní àṣà. Bẹ́ẹ̀ ti gbà yẹn mo gbà wẹ̀ kún tó kí mú mi. Gbàtẹ́ ìjọba yìí kéde alẹ́ súnmọ́ ẹ̀rọ kù ẹni. Yàrá máa là mọ̀ yàrá. Ní àná wá sí mẹ́rin mo ṣe dalẹ̀. Tòní sì dúkú méjì. Ó tún àkúta alẹ́ tí ń ṣe sùn. Níwájú dáwà bá mi. Kúrò máa ní àṣà. Yàrá máa là mọ̀ yàrá. Ẹ sọ fún ẹ
alájí Oríyọmí Hamza Abdulrahman. من أبصر حالا منكرا أتعرف من له تعرف من له اسم كاسمي أنا الرحمن فاطلبني تجدني أنا الرحمن فاطلبني تجدني. ebe ń sọ fún wọn. Ẹ sọ fún wọn. wọ́n lè rí tọ́kàn wọn kọ̀. ورأى من داره ما حيره. bàbá Bàbá. nígbà níbi Dáúdà sí àgbákò lọ́dọ̀ Ọlọ́run. Lọ́dọ̀ Ọlọ́run. tí nǹkan Dáúdà yíwọ́. Tó yíwọ́. lẹ́dọ̀ wọn ń pọ́ Ọlọ́run wọ́n sì ṣe tó báyìí fún mi. Náà. ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn mi Ọlọ́run sì gẹ́ mẹ́. Nínú ẹ̀. ìwọ lọ kà táwọn tó jó ọ̀rọ̀ láyé. Bẹ́ẹ̀ni. wọ́n ní kí n jẹ́ ọjọ́ wọn. Ọ̀dẹ jọ wọ́n. sọ fẹ́ rú àgbákò jẹ rí ni. Àbí. àwọn tí ẹ fẹ́ jọ tó ti wọn nílẹ̀ rí. Lẹ́rìí o. ẹ sábẹ́ náà kẹ́ mọ̀ jù lọ. Ẹ̀rọ jùlọ. ليس بالمنكر ما بصرته. ntọ́jú yín rí lọ yẹ kí n ṣe kọ́nà éètì yín. Èsì kó yé tì yín o. كل من عاش. ẹ̀yin ìyàwó ẹni náà. Náà. mọ iye tí ẹ bá lẹ́nu ṣe tẹ̀ fún lówó oúnjẹ. kí ló dé tẹ kọjá wọn. Kọjá wọn. bẹ́ẹ̀ bá rí pàṣán díẹ̀ Ọlọ́run jẹ́ kí yín nù. كل من عاش. bàbá bí nǹkan bá rọ́ọ̀lù mi èmi ìbànújẹ́. Bẹ́ẹ̀ni. mo wọ ọdún tuntun bẹ̀rẹ̀ sí ní gbádùn ayé bọ̀. Bẹ́ẹ̀ni. mo kọ́lé àkọ́kọ́ náà mo gún ọdún. Bẹ́ẹ̀ni. mọ́nàkà tẹ̀yẹ̀ tí ń gbádùn ọbọ̀. Ìgbádùn bọ̀. n tẹ́tẹ́ pé wọ́n á sáré tẹ̀lé kóró pé ká Bẹ́ẹ̀ni. wàá ti ń gun mọ́tò. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ oṣù tàbí mo bẹ̀rẹ̀ ayé Kwara AH123 FFA. nọ́mbà ọkọ̀ mi nù. يرى ما لم يرى كل من عاش. يرى ما لم يرى. wọ́n fi yẹ kí Bàbá fi kí. káwọn rò pé gbogbo àwọn tí wàá dé àwọn tó lórí àwọn èèyàn wọn ò mọ iyì gbogbo tó wàá lọ́jọ́ bí iná kan náà sọ̀rọ̀ òkúrọ̀ bẹ̀. Òkúrọ̀ ń bẹ o. bàtà ìsọlọ ẹ̀ sì dókùrọ̀ mọ̀ Ẹ dáa mọ̀. mo ti ń sọ lọ ìgbòlé ẹlòmíì sì ti kúrọ̀ tó ti gbé wọ́n sí yín ó kò wà tọ́lọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀nà kò púpọ̀. لا تأمنن من الزمان تقلبا. Oríyọmí ní sẹ́mi gẹ̀ ni wá sí ni. إن الزمان. mo ń sọ fún yín báyẹn lónìí Bàbá ń sọ fún yín. nínú ọtí ó kọjú ẹjọ́ ìkìyàmọ̀ àwọn adájọ́ ni. Àwọn adájọ́ nìyí. ọlọ́run ẹ̀sìn dá síbi tí ẹ̀rọ lẹ̀ dá Lẹ̀ dá. èmi ni mo mọ tó ṣẹlẹ̀ láàrin wọn. Bẹ́ẹ̀ni. kò dẹ̀ sí ẹni tí ọ̀rọ̀ tó tí ó sòdodo Bẹ́ẹ̀ni. n tó tẹ lọ́rùn ni ó sọ. Àmàlú balẹ̀ jura wa lọ. kódà tí ó tún jíyà tilẹ̀ níta ni àwọn afẹ́ ní sèǹkẹ́ sèǹkẹ́ Bẹ́ẹ̀ni. tẹ́lẹ̀ ìwà àbá orogún mi jẹ gbélé òní orogún tẹ́ fẹ́ dọ̀rẹ́ sọ àní ń bọ̀ wá nǹkan fún bọ̀ lé lọ ṣùgbọ́n wà lójọ́ ní sọ ọ̀dọ́ èdè ọkọ wọn tálọ̀mọ̀dé lórí ikú rẹ̀ méjèèjì. إن الزمان بأهله يتقلب. àwọn tí ó tún jíyà tẹ̀lé ẹlẹ́wọ̀n ni Àwọn ni. gbogbo àtẹ́ni sí ilé kakí Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. wọn ilé rẹ̀spẹ̀tì pàà. Paa. Agídí máa ń pọ̀. mo ń bọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi adá ńlá níjẹ́ òní Níjọ́ ní. nígbà tí a fẹ́ ṣe program wa ni mi wà lálẹ́ níjọ́ Jímọ̀ Bẹ́ẹ̀ni. àwọn akọjá gbọ̀ngàn nílẹ̀ yẹn á kó àkàn tó ti títì báyìí kankan kún ẹgbẹ́ mi ò mọ okun rẹ̀ n sì dé fìlà wọn àna bọ́ọ̀sì n gbọ́ ọkùnrin ńlá tó tẹ̀lé mi ó ní ẹgbẹ́ gbọ́lẹ̀ ńlọ màá da ẹgbẹ́ gbọ́lẹ̀ ní mo ń dá mi gbó bọ́ọ̀sì abẹ́rẹ́ àdìgbẹ́ mo bá lẹ fóònù méjì bẹ́ẹ̀ tó wà bí sọ̀rọ̀ ó gba fóònù báyìí kó máa ń gbó bí ajá mo ní sọ́ọ́dún bó ṣe dùkú yìí kò sára tó lóun fi sinmi lára ti fi ọ̀dà Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn kan ní ń jẹ lábẹ́ rẹ̀ tí wọ́n ní nǹkan ọdún yóò kàn yá àti bàbá rẹ̀ Yóò kàn wọ́n. yóò wá kan ọmọ rẹ̀ tí ó sè Yóò tó kàn án. yóò kàn ìyàwó rẹ̀ tó mọ̀ sánà ní Yóò kàn án. ẹ máa wo ojú kẹ́ tó máa ṣe wèrè Bẹ́ẹ̀ni. ìbámu rí bẹ́ẹ̀ olókadà tó ti lé ní 65 ẹ wá yọ kọ́kọ́rọ́ rẹ̀ sọ ọbẹ̀ náà kọ́ fi wúlú gbọ́ ọ̀kadà ìwọ tó wà ní tó yọ kọ́kọ́rọ́ lẹ́nu ọ̀kadà ọ̀ ní pé tiẹ̀ bàjẹ́ ṣé bàbá rẹ̀ lè gbọ́ ọ̀kadà. إن الزمان بأهله يتقلب. ọdún olókadà tó ti lé wúlò rí ọ̀rọ̀ pé ìgbà fún wa lójú ọmọ sọ̀kadà Bẹ́ẹ̀ni. kò lọ́mọ tó yẹ ni Kò ní. èmi lè kọ́ tó bá wà bí kọ́ bá foríjì ni yóò ká àbùkù. Bẹ́ẹ̀ni.
ẹni tí ń gbá boyún lọ sí hospital ẹni wò mú ọ̀kadà dání nígbà tí ń rọbí tó ti fẹ́ kú. èló lẹ́yìn gbà sálárì ìbádọ́ wò bá dé ó gbà bára fún ọkàn yìí. Inna zamana. Mo tún sọ yín náà ni. Bí ayé yataqallabu. Jẹ́mọ́ kí wọ́n á tìrìtì lónìí. Inna zamana. Mo kí Ọlọ́run mo kí ànábì. Bí ayé yataqallabu. Mo kí gómìnà wa ní Ọ̀yọ́ stéètì wa ní Ọ̀yọ́ stéètì yìí. Ẹ gbàgbé ẹ̀. Èyàn ń jẹ àgbọ̀nrín èsì lọ́bẹ̀. Àwọn ọmọ gómìnà náà ni. Mo kí gómìnà. Ẹ̀jìnà ṣe Mákindé. Mo kí kábíyèsí Olúbàdàn. Bàbá kíá. Mo kí bàbá ìmáàmù àgbà nílẹ̀ yìí. Bàbá kíá. Mo kí àwọn àfa ńláńlá. Bàbá kíá. Mo ká yóò dà bọ̀. Àmín. Mo ká àwọn ọ̀rẹ́ mi ajá mo kí Adala mo kí gbogbo yín. Ìyá àpẹtì. Mo kí bàbá yìí mọ̀. Àyùbá tó ń fọ́sibí ìlà. Ọmọdé tí máa ń dárò yín kúnlẹ̀ kò fẹ́ dàgbà ni. Fẹ́ dàgbà ni. Àwa tó ilé àti ìjàgbọ́ náà ń jáde àgbà. Àmín. Gbà náà wá ń kọ́ bàbá ní kàrámà ń kọ́ sí bá báyìí láyé ni. Àmín. Tẹ̀bọ́rí àfa tó ní ìgbéraga ó dàbí eyín àti èrìgì ni. Bẹ́ẹ̀ni. Ṣègbérìgì ló kọ́ dáyé. Ló kọ́ dáyé. Àmáyé ò rí. Bẹ́ẹ̀ni. Tẹ́yìn bá wá débẹ̀ yóò máa fẹ́. Yóò máa fẹ́. Ń fẹ́ sí èrìgì yóò máa sakọ. Yóò máa sakọ. Jàmáà kí ni yóò padà ṣe? Yóò padà sakọ. Yóò kàrà kọ̀ọ̀kan àbí kí ni padà ṣe kù? Èrìgì ni ó gbà yẹn yín. Bẹ́ẹ̀ni. Wọ́n yí náà. Ẹni gbogbo àfa tó bá ní ìgbéraga yóò lọ sáájú àti rògbé wọn kù. Àyùbá tó ń fọ́sibí ìlà. Mo kí aláàjì wa Akíngbàsá. Àdáhùn ìyá àti. Bílẹ̀bí ìwà àjábù. Ṣé mo ti kí ogun bàdé bá? Fàdáhùn ìyá àti. Kí ló ní kí n sọ jàmá? Ẹni ilẹ̀ dídà. Ilẹ̀ dídà. Ẹ dá mi lò. Ilẹ̀ dídà. Kó bìkẹ́yà. Inna zamana. Tí bá dọ́rọ̀ ẹ̀ débi kan ẹ̀ níbẹ̀ kíra yín wá o. Ẹni bẹ́ kíra yín. Ẹ̀yin lè tùrù fọ́nà o. Bẹ́ẹ̀ni. Ìyá àpẹtì Àyùbá tó ń fọ́sibí. Ẹ má jẹ ntẹ̀yìn ẹ ti gbé ọ̀rọ̀ ẹ sì gbọ́ kísà lónìí. Àdáhùn ìyá àti. Bílẹ̀bí ìwà àjábù. Mo kẹ́yìn àbúrò mi gbogbo mi. Àdáhùn ìyá àti. Bílẹ̀bí ìwà àjábù. Ẹ ṣe ń wọ ẹtí ní ìrọ̀lẹ́ yìí gẹ́gẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Ọ̀ìtẹ̀kẹ́rẹ́ láti bóde. Bẹ́ẹ̀ni. Ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni wa. Bẹ́ẹ̀ni. Olùwọ́ tó dáa fún tí ò dáa fún ara lè yín ọtí ṣòfò. Wọ́n ti ṣòfò. Tí wọ́n bá níwà kọ́ àwọn tọ́lọ̀ ń da mọ̀ ọ̀run máa mí sí ẹ náà. Mí sí ẹ Bí náà. mo mọ Ọlọ́run mọ̀ fún ọ. Ọlọ́run máa fún ọ. Wọ́n náà ń tì rè níwà náà fi fún ní nǹkan àwẹ̀. Lọ fún ní nǹkan. Nígbà tó pọ̀ orí ńkọ́. Àbí òun ọdẹ títì rí. Àbí ọ̀sánjọ́ èèyàn náà. Ọ̀sánjọ́ náà ni. Wọ́n náà dalẹ̀ ọ̀dàlẹ̀ ni ọ́. Bẹ́ẹ̀ni. Fàdáhùn ìyá àti. Tọ́pìkì tẹ mú yìí Ẹ mú yìí. yóò rán gbára wò. Bílẹ̀bí ìwà àjábù. Fàdáhùn ìyá àti. Yóò bá náà jẹ. Bílẹ̀bí ìwà àjábù. Látàkọ́ àbí èyí bá náà nìbá. Níwájú mi kọ́ èyí bá náà bì lè. Níbi ìkọ́ èyí bá náà bì lè. Rahmanir Rahim. Ẹja wí tí wí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Kí ló sọ? Inna Allah. Ẹlẹ́dùbọ̀. Náà. Ẹjọ̀kọ́ ìwọ tó bá tán sínú Ọlọ́run. Ọlọ́run yóò máa dá aburú padà fún ọ. Ló máa dá padà. Ẹni tó bá tọ̀ tó da yẹ̀pẹ̀ bó ó lóto nítorí ni. Bẹ́ẹ̀ni. Kí ló ń wá ká? Àbí. Ọlọ́run wá ìdáàbòbò. 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 Lọ fífẹ́ jèèyàn sí nǹkan.
jẹ̀mọ́ táwọn lè dáàbò bò yẹn. Allah. òun wá ìdáàbòbò wọn wá ní ọlọmú àkéde ọtìbọ náà kọfí sí orí nígbà 120 ẹ̀jẹ̀ tó bá dá ń bẹ náà ó kù. orí náà tó pààyàn. Inna Allah ọlọ́ni dáàbòbò yẹn. yudafi'u 'anil ladhina amanu. gbogbo òkò bàjẹ́ tí a bá lẹ̀ sí ẹ̀. tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ lábàdàn máa pa ọ̀tẹ̀ tí àwọn olórí Oríyọmí ga ó ga àmọ́ ní gómìnà yìí pé ó pé òun ti rí gómìnà tó gbọ́n Ṣèyí Mákindé lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ni ẹni kí ló dé olóde bí o bá ṣe tó ṣe ń gbà náà wọ́n ti tóbi mi náà. bẹ́ẹ̀ni. ọmọ kọ́ dáràn ẹ̀yin ní káràn ọ̀mọ̀lẹ́ dáràn ẹ̀ tẹ́lẹ̀ wá gba nǹkan tẹ́ nílé tẹ̀ tó ń jà sí ìyá mi tẹ́ ló ṣubú òforí fọ́lẹ̀ ọmọ rẹ̀ ti ràkúrá ìsìn fún lé ba wọ́n bí àkàrà wọn lójórí ilé burú ba. Inna Allah yudafi'u 'anil ladhina amanu. kò jẹ́ rí nàmọ́. Inna Allah la yuhibbu kulla khawwanin kafur. wọ́n jẹ́ kí. ìjà kéèm. ẹ tẹ́mi ló dáadáa. ẹ jẹ́ má pèjú wẹ̀ Ṣèyí Mákindé wa ẹni kí ni. kíni. ọmọ rẹ̀ wọ́n ló sẹ̀ wọ́n sáré bọ̀ lójú ẹni tí lébọ̀ wá fọ́ ní etí kí lè tọ̀ wọ́n sì yóò padà ní lónìí wọ́n ti bá mi ṣe kí ni wọ́n ti bá ń bá wí wọ́n ti bá Mákindé sẹ́nu. ìní ọ̀sán tí ìṣòro tọrọ ní kílẹ̀ yìí ó fún mi. n tí ò yá àwọn èèyàn mo sọ lónìí gómìnà wa ni wọ́n tì mọ́lé wọ́n ní tẹ́ tì mọ́lé àtẹ́tẹ́ ara lọ́rùn ìkan ó sì kàn. Inna Allah la yuhibbu kulla khawwanin kafurin. jama lọ fara pamọ́ kí mùsùlùmí òfin lọ lọ́wọ́ sí fún Ànábì Yusufu. bí o bá lẹ̀ wọ́n dáná ìyàwó ọba ó pa ẹni kí ni ó jẹ́ ó pa àṣírí rẹ̀ ti tú ìyàwó ọba ti sọ Yusufu Ọlọ́run wa ni ẹ lọ fi pamọ́ kí ni olóò fi rọ̀ ètò ìbí ní ẹtì mọ́ yẹn lè bá pa wọ́n sì padà nù tó bá pa iṣẹ́ Ọlọ́run tán nù ẹ wá dáko èyí fẹsẹ̀ ni wọlé ó jáde tó ń hó kápẹ́ ní àárẹ̀ ló dé mọ́lẹ̀ sẹ́ẹ̀ lè tú mi. Inna Allah la yuhibbu kulla khawwanin kafurin. èmi travel gan láyé bẹ́ẹ̀ sẹ́ wò lóyè road master ni mí bí gbogbo rẹ̀ Yorùbá ṣe tó délẹ̀ yìí bò kò sílùú tí ì lè rí yàrá mọ̀ sólì Haúsá ààrẹ ṣẹ̀ pa àwọn tó kú ti lé ní mẹ́ẹ̀ẹ́dógún lẹ́lẹ̀ mo lẹ́nu náà sá ti pọ̀ jù orí búṣì ń bẹ níbi tí kò ti ṣẹlẹ̀ ọlọ́wà ni jẹ́ ń dẹ́ dúró díẹ̀ Ọlọ́run gbé yín pamọ́ fọ́rí ikú ni. Inna Allah. kí ni ń ṣẹlẹ̀ tẹ́ kí lè ń sọ àwọn ni wàá bí lọ́rọ̀ ká sọ fún yín. Yudafi'u 'anil ladhina amanu. ẹ jẹ́ kí n tẹ́ béèrè àwọn tó bá gbọ́ Ọlọ́run gbọ́ Ọlọ́run ni máa ń dá. ṣé gbọ́ Oríyọmí Ọlọ́run ló yẹ ẹ bá. olóyọyìn. wọ́n ti fọ́nà sí kọjá bẹ́ẹ̀ ṣe jókòó yìí. bẹ́ẹ̀ni. ọmọ rẹ lọ. ọmọ dání. ṣé ń gbọ́. ọmọ síbi àádì lọ. ọmọ dání. ó di mélòó. méjì. ọmọ Abubakar lọ. ó di mélòó. mẹ́ta. àwa adẹ́yìn ìlú. adẹ́yìn ìlú. àwa bá ẹnìkan tó kú kalẹ̀. ó ti ju. arábìnrin ti bá lóbìnrin ló kú yẹn jìyàn wọn náà kúrọ́ rí. wọ́n náà mẹ́kẹ́ tó lè jí fún yín. ẹ̀sọ́ tó wà lọ́kàn yín tẹ̀ ẹ̀sọ́ jáde rí. Abubakar ni tí n bá sọ́sọ́ níbí nù anábìnrin ti bínú. ó ní tí máa ń wà lọ́kàn tèmi ni pé bí mo jẹ́ sábẹ́rẹ́ àgbà tó fẹ́ràn mi. Inna Allah. mo sì di àdì sọ tiẹ̀. sọ tiẹ̀ náà. ó ní tèmi ni pé èmi mo súnmọ́ ju. bàbá náà kára yẹn jòkó ń sọ máìkì rẹ̀ ní sìn lọ lẹ́nu. Inna Allah la yuhibbu kulla khawwanin kafur. ó ní sọ tiẹ̀ náà. sọ tiẹ̀ náà. ó ní tèmi ni pé bí wọ́n ṣe ẹ̀pá ń wọnú máikrófóònù fífi ní kópa ẹ máa lo abẹ̀bẹ̀. Inna Allah la yuhibbu kulla khawwanin kafur. èmi ló yẹ kí n wà láàyè tó wà
Ànábì ní bọ́ méjì wọ́n máa mi kí n tiẹ̀ Fatima ó ní bí ẹ ṣe ń pè mí lọ́mọ rẹ ó tó torí òun ń lo yìí rẹ àmọ́ kò dàbí pé ń jẹ́ ìyàwó rẹ kí n máa fìlì ẹ̀. mo rò bẹ́ẹ̀ yóò bá Ànábì ni. Inna Allaha la yuhibbu kulla khawanin kafurin. ẹ kú ọjọ́ mẹ́ta. ọ̀nà bọ́ọ̀lù náà fi ṣe jàǹbá ẹ̀dá mi lóhùn al-khiyana min as-salihin jama ni náà ẹ̀dá mi lóhùn dáadáa sahibayn ọ̀rẹ́ méjì a máa dalẹ̀ ara wọn. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yẹ́ lọ́rẹ̀ tó ti dà yìí mo lọ́rẹ̀ tó dà mí kí n tó di mọ́mọ́ ọ̀fà lẹ́yìn 23 years sẹ́yìn. Àwọn ọ̀rẹ́ tá a jọ jẹ tá a jọ mu n ò ronú pọ́ ọmọdé wọn ni yóò débẹ̀ níjọ́ kan mo débẹ̀ tó lójú bìrì. Olùwọ́sọ bá láṣìírí tú njẹ bá jà wọ́n bọ̀ tú fúnra rẹ̀ sọ tó o bá ṣe òun ní pa ọ́ mo fi pamọ́ sí ọ náà sọgbọ́n àmánà lójú ọ̀wẹ̀rẹ̀. Akíngbàsá. Tọ́ba ti lẹ́yìn tó fẹ́ bọ̀ ọjà tí ń tọ̀ ọ̀rọ̀ tó sọ fún ní ń gbé nínú tó fẹ́ sọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ lónìí. Tẹ́lẹ̀ ń gbà tẹ́ ẹ̀jẹ̀ rìn náà bọ́lá ṣe da ọkọ̀ tẹ́lẹ̀ ọ̀run olórí ibú lòun. Bẹ́ẹ̀ni, wọ́n lọ dá ma. Ọ̀dàlẹ́ni. Jẹ̀mọ́. Àbúrò wa nídìí odò ó ṣe débi ọmọ àlè ló pọ̀. Lájọ tún náà sí rí ara wa. Ẹ dákun ẹ wá wo lórí ibú yìí o ẹni kí ni òun náà ni màá sìn lọlé àdé. Òun náà ní sìn lọ. Òun ni ó dùn ó ń ta kókó rẹ wọ́n bá a gbà. Bẹ́ẹ̀ni. Kódà yàrá rẹ náà ti fúnra wọn lóyún. Bẹ́ẹ̀ni. Ọwọ́ rẹ náà ti. Òun lẹ́yìn tí nǹkan bá ń dùn ẹ̀sọ́ ẹnu yín. Bòròbòrò bíjà bá dé àṣírí ó tù. Ọlọ́run nìkan sì ló pé. O sì wá sọ̀rẹ́ ọ̀sẹ́nupo. Nǹkan sì ọ. Tẹ̀lé mi jèrè. Ẹ̀gbọ́n yí àbẹ́ ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n. Wà máa kọ́tàlú wà máa sọ̀rọ̀ wà lákì súbì hà. Ntọ́ tí ẹ fẹ́ pa Ànábì Ìsá. Torí wọn ò pa o. Bẹ́ẹ̀ni. Wọn ò pa yóò padà wáyé. Kódà o lè pé o lè yá tí wọ́n tún wá bí ń sọ̀lú tí ò dé sí. Bẹ́ẹ̀ni. Àwa mọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́tá omi ń sàdíkì. Kódà ó kọ tí ó máa jẹ́. Dúró bilisani. Bẹ́ẹ̀ni. Àkúni bíbárí báyìí láyàtà náà dàmú. Àmọye ọ̀rẹ́ tí ń fẹnu fẹ́ ọ. Ẹ̀yin aláwọ̀ ọmọ ẹ̀gbọ́n ni. Òní ìwọlọ́ra jẹ fún ọ. Ọ̀la ìwọlọ́ra sẹ̀mó. Ọ̀túnla ìwọlọ́ra kóòkì. Wọ́n dì tẹ̀lẹ́yìn. Ẹ máa ṣe bí olùsílẹ̀ kọ̀ọ̀kan. Bọ́ọ̀ ti yọ ó fìrìfìrì wọ́n pa ọ́. Ẹ mú nǹkan sí mi lọ́rùn. Mo kà ní lójú àwọn olùsí. Kó lè rò pọ̀ ọjọ́ àwọn. Wàkà omi ń sàdíkì. Mo rò bẹ́ẹ̀ yóò gbà níbi ni. Dúró bilisani. Bàbá bọ́lá ṣe kẹ́ atọ́ yìí. Mo ní aṣọ tálíkà tó pọ̀. Kúrẹ́ tí bá wà mí bọ̀ lásán tí ń wọ̀. Pẹ̀lú jàdàbí àti òlápá ni ẹ wọ̀. Yóò wá ọgá. Sáwà ní apẹ́tẹ́ mi lọ́rùn bá. Tọ́ bá ti ń dán lójoojúmọ́, wọ́n fọ̀bẹ gún ọ. Wọ́n yà ọ́ ní kún. Gbòdògbòdè. Kò sí ọ́. Lọ́ra bàtà pajápajá. Tọ́ba lọ fámìlì ọ̀sìn irú ẹni ọ̀wọ̀. Ọ̀nà ìbọ̀dá ẹlẹ́sẹ̀ ni a ní irú ẹni ẹ̀ tiẹ̀ ra wọ̀. Oníbàtà kónkónká wọ́n kàn wọ́n lẹ́sẹ̀. Wàkà omi ń sàdíkì. Jọ̀wọ́ ẹ̀ nínú. Dúró bilisani. Àwa lọ ọ̀rẹ́ Ànábì Ìsá. Adánlá.
ó lè bu yín ọlọ́run kẹ́yìn mo lè bẹ́ẹ̀ dáadáa mo lọ jí ní kápẹ́lágbó sún mẹ́yìn kí n má kẹ́ gírì kí n má jáwé lọ́sàn-án kẹ́. أخوني àmẹ́yìn. بظهر Sheikh Abdul Jalil. غير لا يتندم. sọ́wọ́n ẹ̀ ti ń fi ọ́ ṣebí Oríyọmí àmà Musa òkìkí. Yẹ́tẹ̀lẹ̀ dáhùn yóò máa dùn pé yí ètò dà fún un. Ń sọ̀dọ̀ lórí ikú. Tí mo sọ ká lè ṣe lọ́kàn mi. Àwọn afẹ́ mú Ìsá. Wọ́n fẹ́ mú. Wọn ò rí mú. Wọ́n ò rí mú. Ọ̀rẹ́ ló wà lọ bá wọn pé òun tàn jáde. Tàn jáde. Àwọn Amẹ́ríkà èbó ní òkòkò jáde o. Ní òkò jáde o. Tẹ́ bá ti gbé ní ẹ kí ẹ fọ́ lórí. Ó sì lọ pé Ìsá jáde lóòótọ́. Ó lọ pé jáde. Allahu Akbar. أخوني بظهر الغيب. Ìsá ló wà níwájú lóòótọ́. Ló wà wájú. Gẹ́gẹ́ bí plan ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣẹ́gun dáadáa báyìí. Bẹ́ẹ̀ni. Ó wá dé wọ́n ṣètò sí jẹ́ dówájú mi. Ó wá bọ́ wájú. Ó bọ́ wájú. Ṣèbí ìyàrá àwọn agbé àwọ̀ Ìsá wa gbé sí la. Wọ́n gbé sí la. Kí n máa fèsì papọ̀ tó yẹ ní kí ni reward rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹni bá jẹ́ kínní tó dé lórí ibú yìí tí máa dalẹ̀ kí lẹ̀sán tọ́lọ́wọ́n ó sàn. Kí lẹ̀san rẹ̀? Ẹ̀san rẹ̀ ni pé ẹni tó dà orí ibú tó fẹ́ kó ṣe òní òsè. Èmi ò sí. أخوني بظهر الغيب لا يتندم. يضايقني كرها Yóò máa rẹ̀ ní sí mi. لكيما أوده Ẹ̀dẹ́kẹ̀ gbọ́ yóò máa rẹ̀ ní yóò máa sami lẹ́yìn. لكيما أوده. Kí lè bá fẹ́rẹ̀ rẹ̀ torí tí ó gbà lọ́ọ̀ mi. Tí ó gbà. Kí lè bá mú lọ Mákà. Bẹ́ẹ̀ni. Torí Mákà ìfẹ́ yín. Yóò fẹ́ yín sí mi. Yóò bá ń kó bàtà. Ramadan náà dékòrò bá gbàṣẹ Ó mọ́. lè gba àṣẹmọ́. وتتبعني منه إلى جبت أسهم. Àbá tí ìbá sí pẹ̀lú rẹ mọ́. Kí n sí pẹ̀lú rẹ. Èèyàn kú ni. Bẹ́ẹ̀ni. Olóòlùwà lẹ́sìn lọ́gbà kú rẹ kú. Bẹ́ẹ̀ni. Ní bá kì í ní gbé mi kọ́. Èmi kọ́. Ìgbègbè èmi kọ́. Èmi kọ́. Tó ti wà wọ́n adúlẹ̀. Wọ́n lè ti gbé àwọ̀ ẹni tó fẹ́ pa wọ́. Wọ́n ti gbé wọ́. Bí wọ́n ṣe padà nànà. Má ṣe pa. Ọlọ́ni ẹ máa gbé bọ̀. Ẹ máa gbé bọ̀ ní sábà bá nà. Gbé Ìsá wá. Yóò padà sọ̀kalẹ̀ ìlú tí ó sọ̀kalẹ̀ sí ń bẹ̀. Ń bẹ̀. Bàbá Náà. ìwọ ọ̀dàlẹ̀ bí ó sì pa ọ́ nù. Bẹ́ẹ̀ni. إذا Kò nídìí àmì ó ti sẹ́bà náà ní. يكوني كرها لكيما أوده. Kí ló ń ṣe bàbá rẹ̀? وتتبعني منه إلى جبت أسهم. Al-khiyana min az-zawji ila az-zawja wal-'aks. الله. Ọkọ àtìyàwó a máa dára wọn. Má dára wọn. Ẹ kọjú sí mi. Náà. Ó ń bí máa fún mi kò ní kó má dà ọ́. Ló má dà ọ́. Wèmí dáadáa lónìí. Náà. Ìwọ tó wà ń bì. Tọ́ wá ń bí. Ogún ọdún tóbìnrin bá ti ń ya ìgbẹ́ kò tí ì ya ìka tí ó sì fún ọ. Bẹ́ẹ̀ni. Kò sì ní sọ fún ọ. Kò ní sọ. Kódà lálẹ́ ẹjọ́ tí ó bá pa ọ ẹ̀ẹ́dọ̀ súnmọ́ra yín mọ́jú yóò dùn ọ́nú. Bẹ́ẹ̀ni. Ọ̀ gbádùn àgbá kan Ọ́ yìí. sàṣẹ káyìn. Ọ̀ sàṣekẹ́ àṣekágbá. Bẹ́ẹ̀ni. Ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́. Náà. Bí ìbá sí ọ̀dàlẹ̀ Náà. obìnrin tọkọ rẹ̀ ń dààmú. Ń dààmú. Bó ṣe lè wo máa ń sàn fún ọ lóúnjẹ. Kí ló mú ọ sí tán lẹ̀ fẹ́ lómi? Ẹlòmíì. Irú ọ̀rọ̀ tó dòwó lọ gbọ́. Ọ̀dẹ́ lómi lóhùn. Ẹ nílè sírí òkè láàrin o. Bẹ́ẹ̀ni. Pé tá a bá dá isin mẹ́wàá mẹ́sàn-án àtààbọ̀ ó ti sí tán ó ti dànù gán. Bẹ́ẹ̀ni. Wọ́n ti tọ́ ìnáyé igi sí. Bẹ́ẹ̀ni. Àti igi eléèfí àti igi eníkọ̀kọ̀. Ó ti dalẹ̀ ọkọ rẹ̀. Dálé ọkọ rẹ̀. Náà. Kó máa ya lọ kí ló ṣẹlẹ̀. Bàbá ọ̀dàlẹ̀ rẹ lùmí. Ọ̀dàlẹ̀ ni. Ẹ wá jẹ́ sọ mẹ́ta tó dalẹ̀ tí wọ́n sì kú dáadáa. Náà. Hassan ọmọ ìyàwó sídi èyàn ìyàwó Hassan ọmọ sídi Ali Náà. ó fẹ́ jẹ president ẹ̀yà ẹ̀ wò mí dáadáa Náà. ó fẹ́ jẹ kí ni jẹ̀mọ́ President ààrẹ. àwọn ọ̀tá wa gbógun tí wọn ò rí pa Orí pa. a máa lọ fún ìyàwó rẹ ní Tokyo Náà. gba 5 million yìí Náà.
tó bá bá rí ọkọ rẹ pa á fún ọ ní 250 tó kù àwọn àtúnṣe ọjọ́ first lady oníṣẹ́ kí n pa èyí wò ní olókèrè jù èyí lè ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ fẹ́ dá nǹkan lè fa. تغيرت المودة والإخاء وقل الصدق وانقطع الرجاء بلا فكسي ولا سلمني الصديق زمان إلى صديق كثير البر لا